Ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun. Orúkọ ọmọ yín náà ni Kìlání Bàṣírù Ọmọtóyọ̀sí. Ní ọjọ́ ti tòní, a ó máa sọ̀rọ̀ nípa àwọn ìlú tó sopọ̀ tó fi di Ẹ̀gbá. Orí púpọ̀ nínú àtẹ̀jíṣẹ́ láti gbà lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan pé àwọn ìlú wo ni wọ́n sopọ̀ tó fi di ìlú Ẹ̀gbá. Nínú ètò ilé òní, wọ́n máa dárúkọ àwọn ìlú náà fún wa. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú nínú ètò ti tòní, ìlú Ẹ̀gbá jẹ́ ẹ̀yà Yorùbá kan tí ó wà nínú ilẹ̀ Yorùbá lápapọ̀, gẹ́gẹ́ bí a ṣe ní Ọ̀yọ́, Èkìtì, Ìjẹ̀ṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀gbá jẹ́ apá kan nínú Yorùbá. Àwọn ìlú mẹ́rin kan wà tí wọ́n sopọ̀ tó fi di ìlú Ẹ̀gbá, èyí tí a mọ̀ sí Abeokuta ní ọjọ́ ti tòní. Àwọn ìlú náà pọ̀ náà, wọ́n ju mẹ́rin lọ. Ìkíní ni Ake, ìkejì ni Oke-Ona, ìkẹta ni Gbagura, ìkẹrin ni Owu. Ṣé wá rí àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin yìí, wọ́n ní ọba tí wọ́n ń jẹ. Ní Ake, Aláké ni ọba wọn níbẹ̀. Ní Oke-Ona, Ọ̀ṣìlẹ̀ ni ọba wọn ní Oke-Ona. Ṣé wá rí Gbagura yẹn, Àgùrá ti ìlú Gbagura ni ọba wọn ní Gbagura. Ìyẹn Owu tó jẹ́ kẹrin, Olówu tìlú Owu ni kábíyèsí wọn ní ọba wọn ní ìlú Owu. Àwọn èèyàn jankan-jankan lọ́lọ́kọ̀ òjọ̀kan, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Ẹ̀gbá àwọn ni wọ́n kọ́kọ́ tayọ ní ìran Yorùbá. Àwọn ló kàwé, ibẹ̀ ni ọ̀làjú ti bẹ̀rẹ̀. Ìsìn Kristẹni, ilé ìjọsìn alákọ̀ọ́kọ́ nílẹ̀ Nàìjíríà, ìlú Ẹ̀gbá ni wọ́n ti kọ́kọ́ kọ́ sí, ní Ake St. Peter's Cathedral. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, àwọn èèyàn lọ́lọ́kan-ò-jọ̀kan, èèyàn jankan-jankan ni wọ́n ti jáde lára ìlú Ẹ̀gbá. Tá bá wo ní ìyẹn ààrẹ orílẹ̀-èdè ti tẹ́lẹ̀, ìyẹn Chief Olúṣẹ́gun Ọbásanjọ́, àti ìlú Òwu ni wọ́n ti jáde. Tá bá wo gómìnà ti tẹ́lẹ̀, ìyẹn Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn, ọmọ Ẹ̀gbá ni. Tá bá tún wo Odìméjì Bánkọ́lé, èyí tó jẹ́ Speaker House of Representatives, ìyẹn ọmọ Ẹ̀gbá náà ni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Cash Madam tó ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí náà, Ẹ̀gbá ni. Tá bá tún ní ká wo Àlàbá Lọ́sìn, Ẹ̀gbá náà ni. Àwọn èèyàn jankan-jankan, Fẹlá Ransom Kuti, ìdílé wọn Ẹ̀gbá ni wọ́n. Tá bá ní ká wo lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan, a máa rí pé àwọn Ẹ̀gbá wọ́pọ̀ gan. Àwọn ará Ẹ̀gbá wọ́n sí nínú Ẹ̀gbá nìkan, wọ́n wà l'Ékòó. Bó ṣe wà l'Ékòó, ló wà ní Ọ̀yọ́, ló wà ní àwọn ilẹ̀ Yorùbá lóríṣiríṣi. Mo lérò wípé àlàyé tí mo mú wá fún yín ní ọjọ́ ti tòní lórí àwọn ìlú tó wà ní Ẹ̀gbá ó yé wa pérépé. Ẹ má gbàgbé láti like fídíò yìí, kẹ̀dẹ̀ share fún àwọn ará ilé, àwọn ará ọ̀nà àti àwọn tó wà ní ìlú òyìnbó. Ẹ like, ẹ share, kẹ́ subscribe sí YouTube channel wa. Ẹ ṣé gan, a tún máa kàn sí yín ní ọjọ́ mìíràn. Ó dàbọ̀.